Ẹ̀yin èèyàn wa, a ti dúpẹ́, a ti dúpẹ́, a ti dúpẹ́. Òní lọ́jọ́ ìsinmi. Ìsinmi ayọ̀ la ó máa ṣe títí ayérayé in Jesus name. Amen. Ìbànújẹ́ ò ní jẹ́ tiwa o. Kò sí ìbànújẹ́ lọ́rọ̀ wa o. Gbogbo nǹkan tá à ń retí, tá à ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run ti ṣe fún wa o. Ọlọ́run Olódùmarè ti ṣe fún wa. A dúpẹ́, a dúpẹ́, a dúpẹ́. Ayọ̀ ńlá ni t'Ọlọ́run ṣe fún wa lórí Queen Naomi àtàwọn ìbẹ́ta, ìyá mẹ́ta àti bàbá mẹ́ta tó ń jẹ́ kábíyèsí. Bàbá mi àtọlọ́run mi, ẹ mà ṣé o, ẹ ṣé o, ẹ ṣé tẹ jẹ́ kí òní yìí wá sí ìmúṣẹ. Tẹ jẹ́ kí inú wa gbọ́ pé tètè wá gbà yín. Ẹ ṣé o Baba God. Wọ́n bá ní Pàrọ́pọ̀ ó jáde fúlẹ̀. Pàrọ́pọ̀ jáde pẹ̀lú ìbínú tìbínú. Wọ́n ní gbogbo insult tí Ashley ń fún kábíyèsí. Àṣé kábíyèsí kìí ṣe gbogbo ẹ̀ ló ń jẹ́ kí wọ́n hàn sí bàbá. Kìí ṣe gbogbo nǹkan tí Ashley ń fojú kábíyèsí rí láàfin. Ní gbogbo ẹ̀ hàn sí bàbá ní kábíyèsí ò kí ń sọ. Wọ́n ló ti fẹ́ pín kábíyèsí lẹ́mi. Wọ́n ní Ashley ti fẹ́ pín kábíyèsí lẹ́mi. Bí kábíyèsí ṣe sọ fún bàbá pé, ní tí àwọn mi bímọ yìí, pé Ashley máa fẹ́, ó máa ti fẹ́ yọlé ayé lẹ́mi òun bàbá mi. Níṣe ni Ashley sọ pé ọmọ ìṣojú òun kọ́ ni kábíyèsí máa allow Queen Naomi tó gbé àwọn ìbẹ́ta wá. Pé kì í ṣe bíbà kì í ṣe rí. Kábíyèsí wọn àti kábíyèsí wa ti wá pòṣàn. Pé bàbá, kí ni ìgbésẹ̀ tá a máa ṣe? Torí ọmọbìnrin yìí, òun ò mọ̀ túmọ̀ nǹkan tó ní ìsìn. Bàbá ní kí ni, ṣé èní ni? Àbí ṣáá ni? Ṣé bí ìwọ ni ó ń pe etí ikún? A sọ̀rọ̀ fún ẹ ò fẹ́ gbọ́. Tó bá gbọ́, ọ̀rọ̀ sóhun lẹ́nu. Ìwọ gan wà mọ what to do. Bàbá ti yanjú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. Ṣùgbọ́n ìwọ náà ni asọ̀sọ̀sọ̀sọ̀sọ̀. Inú ẹ̀ ṣáá ló máa ṣe. Ó ṣáà ti ń ṣe tinú ẹ̀. Kí wá ni kí ló fẹ́ kí n tún ṣe sí i? Kí ló dé pàtó ní kábíyèsí? Mo sọ fún bàbá ẹ pé kì í ṣe ààfin yìí ni Ashley máa gbé ọmọ yẹn wá. Kì í ṣe kíní, kì í ṣe gbáwó, kì í ṣe. Wọ́n ní bàbá yẹn. Wọ́n ní bàbá ó dìde nínú agbọ́lá ńlẹ̀ nínú àṣẹ. Ọlọ́run fi sílẹ̀ nù. Wọ́n ní bàbá yẹn ó dé ààfin. Ó wá palace. Ni bàbá bẹ̀rẹ̀ sí ní ló wá pé Ashley kó jókòó. Òun gbọ́ báyìí, òun gbọ́ báyìí, òun gbọ́ báyìí. Àwọn ọmọ wo ló sọ pé kì í ṣe ìṣojú ẹ̀ lọ? Wọ́n máa gbé àwọn ọmọ tòun wá sí ààfin. Ó ti pẹ́ tí wọ́n ti ń sọ àti ilé ló lọ. Nísìnyí lénìí ni kò ní dọ̀la. Pé jẹ́ wá sọ nǹkan fún ẹ. Ṣé láti èní lọ? Òun announce pé láti ìsinsìnyí lọ tóun sọ fún ẹ yìí. Pé àwọn tó jẹ́ àwọn ọmọ òun, òun mọ̀ wọ́n. Òun dẹ̀ mọ àwọn tí ì ṣe ọmọ òun. Ó ní number one àwọn tó jẹ́ ọmọ tòun, tó jẹ́ grandchild òun, tó jẹ́ àwọn ọmọ òun. Jẹ́ wá kà fún ẹ Ashley. Torí nǹkan tó yé ẹ, ó ju nǹkan tó yé ẹ lọ. Number one, kábíyèsí ní sórí Princess Adéọlá. Ó ní ìyẹn grandchild òun ni. Òun gbà tọwọ́ tẹ̀tẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, Adébùkúnmi. Wọ́n ní Princess Adékúnbùkúnmi. Bàbá ní ọmọ òun ni. Àwọn grandchild òun ni. Ó ní ṣòwárí Adéwàmíwá. Ó ní grandchild òun ni. Ìyẹn Princess Adéwàmíwá tó ṣe birthday lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ní ìyẹn ọmọ òun ni. Ó ní Tádé ní ká wò. Òun pé ọmọ òun ni. Òun confirm àwọn tó ń confirm pé àwọn ọmọ òun nìyẹn. Ó ní ìtò gbé jáde lé lórí tó fọba lé. Ó ní àwọn ìbẹ́ta. Ó láwọn yẹn. Àwọn great àwọn ọmọ òun ni. Jẹ́ n wá sọ nǹkan fún ẹ. Sórí Adémákẹ́wà, ìyẹn ọmọ ẹ̀. Ó ní cancel. Ó ní ìyẹn ò ṣe ọmọ òun.
ó ní sórí adéṣẹwà ó ní káńsù ìyẹn ò ṣọmọ wọn o, sórí adésínà káńsù kì í ṣe àwọn ọmọ wọn. Ó láwọn mẹ́ta yẹn ni ẹjọ́ wà lórí wọn. Báwo ló ṣe fẹ́ sọ pé àwọn yẹn mọ ọmọ wọn? Wọ́n ní ṣe ni Ashley tó forí gbálẹ̀. Kábíyèsí má ì tí ì fara gbálẹ̀ jẹ́ n wá kà á fún ẹ. Àwọn ní ó di ọdún mélòó? Ó ti gbé odindi ọdún kan tọ́mọ mi sọ fún yín tó ní sùúrù fún yín. Ta ló ṣe irú ẹ̀ rí? Ta ló lè ṣe irú ẹ̀? Òun fún yín ní odindi ọdún kọ̀ọ̀kan. Ó ní sùúrù tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní wo ọmọ òun gẹ́gẹ́ bí aláìmọ̀ọ́ṣe pé kò lè pàṣẹ. Ó ní ẹlẹ́ni ọmọ yẹn dẹ̀ pàṣẹ títí ẹni ó tì. Bó jẹ́ nǹkan tẹ fi hold ẹ̀ o ni ò jẹ́ kó fọhùn. So ogun yín ti bàjẹ́. Wọ́n ní àṣepamọ́ ló kù o. Àbí báwo ná ṣe máa kà ṣe? Wọ́n ní báwo ná ṣe máa ní Yorùbá ṣe máa ń sọ yẹn. Wọ́n ní àṣepamọ́ ló wà. Àṣekínní kan ni ò sí. Ọlọ́run ti fi àjùlọ yín hàn. Ó ti fi àjùlọ hàn yín. Ó ti fi àjùlọ hàn gbogbo ẹ̀yin olórí wọn yẹn. Wọ́n ní àṣepamọ́ ló wà. Ẹja mi ní Yorùbá yẹn, ìyẹn olólùfẹ́ mi. Bẹ́ẹ̀ ni, tí n bá rántí ẹ máa sọ fún wa. Now, kábíyèsí ní, bàbá Parọ́pò ní òun ò lè ó ní nígbà tí Ashley fara gbálẹ̀. Bàbá ní sùúrù o, kò tí ì tó, ó yìí máa gbọ́rọ̀ sí i. Ọmọ mi fún yín ní odindi ọdún kan pé kí ẹ fi ronú pìwàdà, kí ẹ ṣe gbá kí ẹ ṣàwo. Wọ́n pe èyí Tóbi, àwọn ìbejì ẹ̀, Adéṣẹwà àti Adéṣínà. Kọ̀ náà ni. Ìyẹn á ní kán fún òun ní 2 weeks kóun tó ṣe gbá. Kóun fún òun ní 2 weeks. Wọ́n ní nǹkan tún ṣẹlẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Wọ́n tún pè é pé kó kó àwọn ọmọ yẹn kán lọ ṣe DNA. Pé Tóbi sọ fún wọn, ó sọ fún bàbá ló sọ bẹ́ẹ̀ o, bàbá ló ń sọ̀rọ̀ pé Tóbi sọ fún wọn pé kán yìí fún òun ní 2 weeks. Tí kí ni fẹ́ fi ṣe? Tó máa fi lọ prepare fake DNA wá ni àbí kó lọ tún ṣe kí ni? Kó tún lọ wá ọ̀nà àìmọ̀kọ́rọ́yí láti sọ fún kábíyèsí pé ó máa ṣe o, láti sọ fún kábíyèsí bí wọ́n ṣe máa ń sọ fún. Pé bàbá ní ẹ ti rúgi oyin, ẹ ti wọ́ gà o. Ẹ ti kó sínú, ẹ ti rí iná kànga. Òun dẹ̀ fẹ́ follow yín up. Ó ní now, ìwọ Ashley tí òun bá wí. Láti ìsinyìí lọ, tó bá fẹ́ kí wọ́n ní ṣe ni Ashley sọ pé, kábíyèsí gbọ́, ṣé òun gbọ́ nǹkan tí bàbá sọ? Bàbá fẹ́, bàbá kọ̀, ọmọ òun, ẹ gbọ́dọ̀ include ẹ̀ mọ́ àwọn ọmọ bàbá. Ẹ gbọ́dọ̀ include ẹ̀ mọ́ àwọn ọmọ bàbá. Wọ́n ní bó ṣe ń fọwọ́ járí nìyẹn tó ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi. Wọ́n ní Ashley kò tí ì mọ ọlọ́kọ̀ tó ń wà. Kò tí ì mọ nǹkan tóun kó sí. Ó wá sílé onílé. Ṣé ìyàwó nìyẹn? Àbí sanwó ná? Àti ẹ̀ mọ̀ wọ́n tiẹ̀ ní kábíyèsí ò tiẹ̀ ṣe nǹkan àṣeparí lórí ẹ̀. Torí kéèsì tí ẹ̀ wà lórí Ashley nípa bọ́n ṣe sọ wípé wọ́n fẹ́ àbí wọn ò fẹ́ tán. Olúwa ò ṣeun. Wọ́n ní Parọ́pò, wọ́n ló sọ wíníwíní ọ̀rọ̀ fún Ashley pé until tó bá ti mú evidence wá, wọ́n ṣe paternity yẹn, gbogbo ayé rí, gbogbo everybody mọ̀. Póun ní o. Pé àìjẹ́ bẹ́ẹ̀, wọ́n ní àìjẹ́ bẹ́ẹ̀, ó máa kúrò láàfin fún wa náà. Until tó bá ready láti ṣe DNA. Pé àìtí ready yẹn ò lè ṣe, àwọn ọmọ yẹn ò ṣọ̀wọ́n. Pé excluded àbí excluding náà máa ń sọ. Excluded bọ̀bọ́ yìí. Pé excluding ni àwọn tí òun ò kà mọ́ àwọn ọmọ òun Adéṣẹwà. Torí bí bàbá ṣe pé kọ̀ọ̀kan ni Adéṣẹwà, Adéṣínà àti Adémákinwá. Wọ́n ní bàbá ní àwọn yẹn ò ṣọmọ tó.
ǹjẹ́ ó tán àwọn boko wọ́n ní Ashley fẹ́ dákú o. Ashley fẹ́ pa rẹ̀ ló ń bẹ̀bẹ̀ kán jọ ṣé ó fìpẹ́nu lásán ṣe é ṣe ni. Wọ́n ní kábíyèsí wa ti sọ pé ṣé o mọ̀ pé àgbàlagbà àwọn àgbàlagbà àwọn náà rí inú náà rí ìta náà rí gbogbo ẹ̀. Wọ́n níbi tágbàlagbà bá jókòó sí tọmọdé bá gòkè tó bá lóun fẹ́ lọ wo nǹkan tágbàlagbà ti rí láti ìsàlẹ̀ kọ́mọdé sọ pé òun fẹ́ gòkè kóun lọ wò ó kò lè rí o because àgbà ló yé àgbà ló mọ gbogbo bí nǹkan ṣe ń lọ láyé. So bàbá ti sọ̀rọ̀ àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ so kò jẹ́ bó ṣe jẹ́ o. Nǹkan tí bàbá sọ wípé kí Ashley kó kó òun àtọmọ ẹ̀ kúrò láàfin torí àwọn ọmọ yẹn ò ṣe àwọn ọmọ òun. Wọ́n ní èní ni bàbá declare èní wọ́n ní àwọn lánàá ni kíní yẹn ṣẹlẹ̀. Wọ́n ní bàbá declare pé torí àwọn àṣẹ̀ṣẹ̀ ká ní àṣẹ̀ṣẹ̀ pé ó ná íńtánẹ́ẹ̀tì pé bàbá sọ wípé àwọn Adéṣẹwà Adéṣínà ìyẹn àwọn ọmọ Ashley nìyẹn. Adéwàmí wà ní ti ọmọ Ashley. Ǹjẹ́ kò wá tán bí? Wọ́n lòtítọ́ ti ń farahàn díẹ̀díẹ̀ wọ́n ti ń mú òtítọ́ jáde díẹ̀díẹ̀. Wọ́n dẹ̀ ní ìtàn wọn fọba ilé ní pé wọ́n ní tí àwọn mẹ́ta yẹn bá ti pé 7 days wọ́n kó wọn bọ̀ ní shrine. Àwọn shrine fẹ́ wá ṣe ètùtù tiwọn náà sí pé tí wọ́n bá ti ṣe tiwọn náà ẹ wá rí pé Naomi ti dọba ó ti dọba bẹ́ẹ̀ ni gbogbo crown tí Naomi fẹ́ dé ní àsìkò tó ti ń prepare yìí ẹ mọ̀ pé ó gẹ̀jẹ̀gbẹ̀ àsìkò ti tó tó lọ́ máa fi ọba lé Naomi tó máa fàdé lé Naomi lórí. Ó ti qualify gbogbo ọ̀nàkọnà Ọlọ́run ti gbógo fún ọ̀lẹ Naomi o. Ẹ̀yin èèyàn wa ẹ bá share kí ẹ bá like kí ẹ bá ṣe contribution kí ẹ bá ṣe báwo náà ṣe ń sọ mo tún ti gbàgbé ọ̀rọ̀ pọ̀ kí ẹ bá wa ṣe kí ẹ bá fi kún kí ẹ bá comment kí ẹ bá comment sí ẹ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa mo love yín ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ máa ń correct mi o èmi máa ń gbọ́ ìbáwí dáadáa. Tí ẹ bá bá mi nǹkan tí ó kù díẹ̀ káàtó tí màá ṣe tí ẹ fẹ́ kí n ṣe màá ṣe. Èmi ò ń bú yàn torí nǹkan tó tọ́ tó yẹ òun ni ẹ ń sọ fún mi pé kí n ṣe. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin tí ẹ máa ń correct mi tí ẹ dẹ̀ máa ń bá mi subscribe tí ẹ ń bá mi share tí ẹ ń bá mi ń ṣe oríṣiríṣi nínú comment section. Àánú Ọlọ́run ààbọ̀ Ọlọ́run oore ọ̀fẹ́ àjẹǹjẹ tán yín Ọlọ́run ó máa pọ̀ sínú ayé wa o. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.